Lavadoni maje dunia. Hafiz coffee. Lotuni kewa kogaye. Ayele o, ayele o. Seri maraka bado. Ayele o, ayele o. Sakima nijo. Ofuni loro modiye. Wọ́n fẹ́ kó didi erin lọ́wọ́ ẹni. Ofuni labeti aja. Wọ́n fẹ́ kó didi adé lọ́wọ́ ẹni. Ayele o, ayele o. Hey, dunia. Ayele o, ayele o. Kori ma fi wa fáyé mu, ká má fi ra wa fáyé mu. Torí kìràkìtà kìràkìtà àwa kò jọ àwọn kan lójú. Ó ń bá wọn kan nínú ní lọ́wọ́ rú wọn. Àwọn kan wà ẹni lásán ni wọ́n lójú ayé, ṣùgbọ́n láyé ibì kan àgbà ni wọ́n. Kọ́lọ́run má jẹ́ ṣerú wọn, ká má lọ fẹnu kò níwájú wọn. Èdùmàrè dábọ̀, Èdùmàrè dákun o, Èdùmàrè dákun o. Chai! Torí ayé le, wọ́n lè sọ ọlọ́mọ dàgàn. Dákun yé! Ayé le o, ayé le o. Lẹ́dùmarè. Ayé le o, ayé le o. Máa jẹ́ kó sí páńpẹ́ ayé. Wọ́n fún ni lọ́rùn mọ́díyẹ. Wọ́n fẹ́ kó didi erin lọ́wọ́ ẹni. Wọ́n fún ni lábẹ́sí ajá. Wọ́n fẹ́ kó didi adé lọ́wọ́ ẹni. Ayé le o, ayé le o. Hele, hele, hele. Ayé le o, ayé le o. Báwo ni? Ṣé wà okay? Mo okay mo. Báwo ni ṣé ọjà ń yá ṣòtà? Bẹ́ẹ̀ ni mo tà ma. Àwọn ọjà tó tà lánàá yẹn ṣé o ti account for everything? Yes, ma, mo ti account everything. 20,000 naira mo pa lánàá, mo dẹ̀ ti account. 20,000 gẹ́rẹ́gẹ́. Bẹ́ẹ̀ ni ma. Báwo ló ṣe jẹ́ 20,000 gẹ́rẹ́gẹ́? O sure pé o yọ 1 naira nínú owó mi. 20,000 naira mo pa, mi ò ṣe mo gbé 20,000 naira náà ni mo pa. Ó mọ ní tó ní o. 1 naira ò gbọdọ̀ dínú owó mi. Tí 1 naira bá dí, ìwọ náà mọ̀ pé àwọn family ẹ̀ ló máa gbé san. Kó o tètè yára ẹ̀ ń brain dáadáa. O gbọ́? O gbọ́? Ẹ káàsán. Ẹ ra sà. Ṣẹ́ta. Ẹ káàsán. Lọ attend sí customer. Okay, ma ṣe. Ele. 10,000 naira. Ele ńkọ́. 25,000 naira. Tàbá ṣe lè mọ ńkọ́. 35,000. Tàbá kó náà ìsìn gbogbo ẹ̀ papọ̀ wá jèlò. 70,000. 70. Ìgbà tó ti wá jẹ́ 3-1 ní báyìí. Ó yẹ ká wà cutting of money. Yes. Ẹ gbọ́dọ̀ reduce owó ló ń jẹ́ bẹ́ẹ̀. Yes. So jẹ́ ká pàjọ́ ẹ̀ sí 50,000. Yes. Níbi tó ń fẹ́ máa wà nǹkan every time kó máa buy market yẹ. No, ẹ fẹ́ customer nìyẹn. Bẹ́ẹ̀ kó pé madam bá kó sọ pé 50,000 ni mo ná. Yes. Kò gbà ní ẹ má bínú sọ. Jálẹ̀ ni. Kí la máa ṣe báyìí? Uncle. Ewu gangan lẹ fẹ́ rà because ẹ ti ná oríṣiríṣi nǹkan nínú ṣọ́ọ̀bù látàárọ̀. Ṣé mọ̀ pé tíyàn bá ti rí nǹkan tíyàn fẹ́, èèyàn máa wà workness and looking and find the person yẹn where I wan buy. Okay, ewu mi èló lẹ fẹ́ san? Mo ní gbogbo ẹ̀ 50,000 torí pé nǹkan mẹ́ta mo fẹ́ rà kó ní nǹkan yọkan. Adébàlẹ̀ ti fún ọkọ sọ́wọ́n. Ẹ sanwó. Madam, nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi jẹ́ ẹ̀dá kan tèmi tó yẹ pé nígbà fẹ́ ra nǹkan èmi kò máa price ẹ̀ nù. Nígbà tí wàá price ẹ̀ nù mo iye tó jẹ́ màá ṣe wàá go wà hard work more to get money and immediately faster. Ẹ̀mí ìpè bẹ́ẹ̀ ṣe wà ń sìn kò sí owó tẹ ẹ tí ready àti rajà. You know, I'm cashless now. Alábàjọ. You fight lion. Ó wá sí ṣọ́ọ̀bù mi ní àárọ̀ kó ẹsẹ̀ òṣì ẹ wá sínú ṣọ́ọ̀bù mi láàárọ̀. Ìgbà tó ti ń ná tọ̀hún tó ní èlò lélẹ̀ mo ti mọ̀ pé lè ò ní nǹkan rà. So orí burúkú tẹ wá ṣe ní ṣọ́ọ̀bù mi ní láàárọ̀ yìí. Tẹ́ ti ná gbogbo ọjà tó wà ní ṣọ́ọ̀bù lẹ́yìn ta ṣẹ̀ṣẹ̀ open. Tẹ́ kórí burúkú yín ó yẹ kórí bu yín bọ̀ta. Ẹ wá gbogbo kan mo gba insultive everywhere but I no gba ìpè. Kí ló tẹ wá sú ẹ? Because I come price and market and insult me. Why? Ìgbà tẹ́ ti ń sọ òyìnbó orí burúkú. Òyìnbó òṣì òyìnbó rádaràdà mo ti mọ̀ pé kò sí nǹkan tó ní tó fẹ́ rà. Ó yá kó ṣì bọ́ta. Ẹ tún ṣe pé again. Mo fẹ́ ṣe orí burúkú ni. Ẹ wà wẹ́lẹ̀ o. Yes, you are no well. Now, èmi ò ṣe tulẹ̀ yìí o. Ẹ bá rò pé tulẹ̀ mi because I'm dressed local. I just come back to UK. Yes. Kò fẹ́ dá fún ẹni. Ó ní kó ṣì bọ́ta nu ṣọ́ọ̀bù mi. No, because I don't carry money come now. You are useless me. You are a useless customer. So, say na so they sell market. But now, no problem. I'll get it for you now. Fuck off your. Fuck off. Fuck off.
my life. I never see this embarrassment of public. Wo, irú àwọn customer wèrè bí eléyìí. Tó bá ti ń bọ̀, sọ fún wọn pé kò sọ́jà. Torí mo mọ̀ pé kò sí nǹkan tó fẹ́ ra orí burúkú náà wá ṣe láàárọ̀ yìí. Wọ́n ti kó bá mi láàárọ̀ yìí nísìn. Máa jà túrò àtò ìní ni. Kí ni gbogbo òṣì gan-an? Ìwọ gan kó sì wọlé, kó sì lọ, kó arrange gbogbo ṣọ́ọ̀bù fún mi. Mọ́mí pápá ẹni sùúrù. Àti ta ni mo ti ń gbóhùn yín tẹ́tí ń nà látẹ̀kan. Kí ló kàn yín? Ṣọmọ yín ni mò ń nà. Kí ló kàn yín tójú bọlé ẹran lúrú? Ṣọmọ yín ni mò ń nà. Ta ló pè yín? Mọ́mí Tọ́pẹ́ ní sùúrù. Ṣé fẹ́ lù pa ni? Ìdè ní sùúrù. Iyún máa bọ́mọ wí díẹ̀ ní àdè filẹ̀. Kí ló wá yín lẹ́nu? Kí ló wá yín lẹ́nu? Wọ́n ṣe ń jà lẹ́kejì yẹn ṣe wá kàn yín. Ṣebí face me and slap you lẹ́ ń gbé káàkiri. Wọ́n jàjà gbé yín sí flat. Òun lẹ ṣe ń tojú bọlé káàkiri nǹkan tí ò kàn yín. Ẹ ṣe ẹ bọ́ta. Ẹ ṣe láyé yín. Láyé yín ni mo sọ. Tí n bá na ọmọ mi, tẹ́ ẹ wọnú ilé wa. Ẹ wo nǹkan tí máa fojú yín rí. In fact, oya, ẹ bọ́ta. A ní ẹ má bínú kí ló dé kẹ́kẹ́ lù pa ó dà lù pọ́ńdà yẹn. Ẹ bọ́ta. Ẹ ṣe o, ẹ bọ́ta. Ó dàbọ̀. Ẹ bọ́ta. Sórí nǹkan tó dálẹ̀. Ẹjọ́. Tí o bá rí nǹkan tí mọ́mí Tọ́pẹ́ fi ojú mi rí ní ọ̀sán yìí. Lẹ́nu pé mo ní pé kó má lu ọmọ ẹ̀ pa bí mo yẹn ń gbariwo ọmọ mo dẹ̀ wọlé pé kí n lọ sọ fún pé kó rọra kó fọmọ yẹn sílẹ̀ o tó bá mọ̀ nǹkan tí ìyá Tọ́pẹ́ fi ojú mi rí ní ọ̀sán yìí. Bí mo ṣe kúrò l'Abẹ́òkúta tí mo yẹn wá sẹ́kọ̀ọ́ tí mo wá gba face me and slap me tí mo yẹn jàjà rówó gba mí ní flat gbogbo ẹ̀ ló fi sọ̀rọ̀ sí mi tán. Ó tún wá sọ fún mi wípé láyé tèmi o anything tó bá ní ṣe pẹ̀lú òun àbó òun nọmọ òun àbí kí má tiẹ̀ wá sísàkà ní òun rárá kò sí nǹkan tí ò sọ sí mi tán lórí pé mo ní kó má lọ́mọ ìpa ṣé kó wá lọ́mọ ìpa ni. Ọ̀rẹ́ mi, ṣé kò sọ jù bẹ́ẹ̀ yẹn lọ? Kò sọ jù bẹ́ẹ̀ lọ tí ojú nǹkan mi wà tó tún fẹ́ sọ ju gbogbo nǹkan tó sọ yẹn lọ ni. Èèyàn burúkú ni woman yẹn. Ó yẹ kó mú ẹ báyìí kó lù ẹ kó fẹ́ pa ẹ. Kí ló dé? Ó lóun ò fẹ́ familiarity. Ṣé bóun ló ń bí ọmọ ẹ̀? Wọ́n dẹ̀ yẹ kó lù pa. Kó lù. Wọ́n dẹ̀ ṣé èso yẹ kó lù ẹ because ó tójú bọ́lé wọn. Ó ti sọ fún wa náà. Ó ní nǹkan tó máa ń ṣẹlẹ̀ family àwọn ká má dá sí mọ́. Yéé dandan ṣé dandan ni? Wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pọ́ọ̀rì ṣé bóun ló lu ọmọ ẹ̀? Wọ́n dẹ̀ yẹ kó lù pa. Ìwọ ló jẹ̀bi o. Èmi mo jẹ̀bi. Ìwọ ló jẹ̀bi because ìwọ ló tójú bọ́lé wọn. Àwí fún ni kó tó dá ni àgbàjàkadì ni. Ṣé mo wá rojọ́ fún ẹ sìn kò dáa bí. Má rojọ́ rẹ̀ fún mi torí pé ọjọ́ rẹ̀ mi kò ní kí n má bá ẹ sòdodo ọ̀rọ̀. Ó ṣe gan o. All right. Kò sí wàhálà. Ayele o. Ìmọ̀ níjọ fún ni lórúkọ mọ́díyẹ. Wọ́n fẹ́ kó dìde erin lọ́wọ́ ẹni. Fún ni lábẹ́ sí àjà. Wọ́n fẹ́ kó dìde adé lọ́wọ́ ẹni. Ayele o. Hey, dunia. Ayele o. Kórí má fi wá fáyé mú. Ká má fi ra wá fáyé mú. Torí. Diola. Ó ga ọ. Rojú ẹ̀ndẹ̀ látọjọ́ yìí. What have you been up to? Iṣẹ́ ni. Every time ni mo máa ń miss yín. Gbogbo àwọn cooking mi. Iṣẹ́ ni ò kí n jẹ́ kí n ráyè. Wow. Diola. Last time tí mi àti ẹ̀rí ra, ó sọ pé o ti ṣetán school ni, but now that o ti ṣetán, o tún tún ra iṣẹ́. Thank God o. Well, àdúrà tá à ń gbà náà nìyẹn. Téèyàn bá kàwé tán. Kolonde pèsè iṣẹ́ gidi. So, talking about your job, what kind of job have you gotten? Bank ni mo ti ń ṣiṣẹ́. Nice one. Torí ẹ̀ ni ò kí n jẹ́ kí n ráyè wá máa rí yín dídé tí n bá ti lọ láàárọ̀ báyìí ó tún dalẹ̀. Ẹ mọ̀ traffic Èkó everything kò easy. Well, thank God you have gotten a good job. Yeah. Now, àdúrà tèmi máa gbà fún ẹni pé k'Ọlọ́run wá pèsè ọkọ alálùbá. Àmín, yẹn gbogbo ni kókó. Àmín. Diola ra ṣe jẹ́jẹ́ o. Iṣẹ́ báńkì easy. Kò jẹ́ kí èèyàn tètè rí ọkùnrin fẹ́ o. Mo tó bá ti lọ ní 6:30 tí ó bá di 10 ò ní wọlé. Ó sì single jọ torí Ọlọ́run. Ẹ̀yin náà mọ̀rọ̀ àwọn ọkùnrin yìí kò sí ní tó fẹ́ really commit ni wọn, but a máa hope for the best náà. Ó ní lọ sìn jẹ́ kí n wọlé. Ó wá bá wa ṣe ilé nìyí máa sóúnjẹ fún ìwà jẹ. Ó jẹ. Ẹ tún fẹ́ ṣe wàhálà. You don't want to tell me you want to leave now. Oh the Lord. So, kí ló wá ṣẹlẹ̀? Ó yá máa gist mi. Pẹ̀lẹ́ ọkọ mi, báwo lẹ ṣe wá ṣe? Kò easy o.
Oni believe pé ọ̀bọ̀ gàgámà ẹ̀ kò mọṣẹ́ rárá. Èmi tí mo yẹn ti pẹ́. Ọjà tó yẹ kó send lọ sí Port Harcourt. Wọ́n send ẹ̀ sí Abuja. Bọ̀ má bínú, kí lérè tó ti sack bọ̀bọ̀ gàgámà yẹn ti pẹ́? Mi ò lè sack ẹ̀. Kí ni mo fẹ́ kí Zainab máa jẹ? Kí ni mo fẹ́ kọ́mọ ẹ máa jẹ? Mo ní láti lọ sí Abuja fúnra mi kí n lọ gbọ́jà bẹ̀ kí n gbé lọ sáwẹ́ sí Port Harcourt. Ti Port Harcourt mo gbé lọ sí Abuja. Iṣẹ́ wa di iṣẹ́ púpọ̀ fún mi. Kí ni mo ní wọn fún? Gbogbo torí ẹ̀ ló jẹ́ kí gbogbo ẹ̀ rí bó ṣe rí yìí. Ó rẹ̀ mí seriously. I understand. Ẹ ṣé baby. O ti miss me. Mo miss ẹ. In fact, èmi gan miss ẹ seriously. Ó mọ nǹkan tí mo ti plan fún ẹ tẹ́lẹ̀. Mo ti rò pé tí mo bá ti rí ẹ lẹ́nu, mo máa pack gbogbo ẹrù mi. Màmá bọ̀ nílé ẹ, báyá wá lo weekend. O ní láti pack ẹ rẹ̀. Ṣé tó ṣe wà yìí? Mo máa wọlé lọ́sìn. Okay. Máa lọ múra. Máa gbé báàgì. A máa wá jáde. Really? Ìfẹ́ gbé ẹ lọ jayé. Tí ta bá jayé tán, a máa lọ lé. Gbogbo nǹkan tó wá miss lára mi yẹn, màá tó fún ẹ one by one. Àṣewó. Ọmọ kan, mo feel pé ìgbà tí ọjà wà just around the corner ń bí báyìí. Kí n sáré lọ, kí n ra one or two things so that má dọ̀dọ̀ ẹ̀ má lè dáná. Ti miss one day. Yeah, you put mo ń bọ̀. All right. Ẹ wo, uncle ẹ jẹ́ kí wọ́n tètè máa lọ báyìí níbi kan tí mo fẹ́ yà. Well, anyway, since that reaction, I feel marry constantly, ṣùgbọ́n. But my advice for you, we need láti mọ ẹni tó ń ṣe, ṣùgbọ́n. So when next I was saying? I'm yọjú sí yín sí. Okay. Ẹ wo mo ti miss yín gan. Mi gan miss. So máa wá sí. Gbogbo àwọn oúnjẹ ìyàwó yín yẹn. Yeah, that's good. Then one go fine. For me, like a number, let me transfer something to you. Okay. Yeah. Ẹ bọ̀ ó yẹ kẹ́ ẹ ní mo fún yín the last time. Ṣé mo say where ṣá? Okay. Then. Good afternoon. Afternoon. Jọlá lórúkọ mi. Debo macaroni. Calebere. Olamide ni. Òun náà wà dà. Sorry, I'll get one of the things ní ọjà. Oh. Interesting. Bọ̀bọ́ yìí ò dé bad rárá o. Irú ọkùnrin tí èmi Adéọlá máa ń láìkiri. Ó dúdú, ó sì gbọ̀nlẹ̀. Mi ò ti fọ́ fún gáì gidi. Mi ò lè wait kí magic stick ẹ wọ ìsàlẹ̀. Àrùn sáfàrà náà. Sit down. I'm fine. Mo change mind, mo tún ara àwọn nǹkan mi tí mo feel pé I ma need. So. Okay. But why it won't sweat by? Kí ló dé? Mo ń toilet kò yẹ, so mo lo àgbo jẹ̀dí kan because mo ní running stomach. Nǹkan tó fà nìyẹn, so toilet yẹn orú mú ń bẹ̀ gan. O bá dé ti sọ fún mi náà, má ti bẹ̀rẹ̀ ogun bọ̀. Má stress ara ẹ̀, má wà okay. Are you sure you're okay? Yeah, I'm fine. I'm fine. Jẹ́ kí n sáré lọ park so that I'll tètè máa lọ. Okay, no problem. Wọ́n fẹ́ gbòdìdì erin lọ́wọ́ ẹni.
fún ní lábẹ́ tí ajá wọ́n fẹ́ tó dìdí adé lọ́wọ́ ẹni ayélé o ayélé o ayélé o ayélé o pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé gbà. èló ń tó ẹ̀. mo ti sọ fún yín 7,000 naira náà ni. ẹ jẹ́ ń san 5,500. kò gbà. eléyìí nǹkan. 45 ní jálẹ̀. wọ́n dẹ̀ pé mi bá yín ra jẹ́jẹ́ ń bá yín ra tó ẹ̀ nìkan. 7,000 naira náà ni. ẹ ta fún mi 5,500. ǹjọ́ máa kó gbà. ẹ ta fún mi àwọn madam kọ́. ẹ ǹlẹ́ madam. yes ma. ẹ ká sọ. ìwọ gangan ni ìwọ máa lọ ń tiẹ̀ máa àtẹ̀sí wa kí ni àtẹ̀sí ìwọ gangan lẹ fẹ́ mú nu gbogbo nǹkan. white yẹn ni mo fẹ́ mú. èló lẹ fẹ́ san. 5,500. ok ẹ sanwó èwo ló tún ṣé gbogbo ilé ìtẹ́fẹ́ mú náà nìyẹn ẹyọ kan yẹn. kó má dẹ̀ pé mi bá yín rajà. ok. kí ló ṣẹlẹ̀ ń bí. níbo. nínú ṣọ́ọ̀bù yín náà ni mo mówó débì. ẹ̀yin mówó débí. mo mówó débí. ẹ wo bọ́ǹtẹ̀ ṣe ń sọ̀rọ̀. ẹ̀yin mówó dé inú ṣọ́ọ̀bù. mo mówó débí báyìí. mo mà tún dáre o láàárọ̀ kùtùkùtù again. mo ti mọ̀ pé ìgbà tẹ́ ti ń bọ̀ mo ti mọ̀ pé ẹ ṣì máa tẹ́ mo ti respect yín látẹ̀ nǹkan mo mọ̀ pé ẹ ṣì máa tẹ́ náà ni ìgbà tẹ́ ti wọ Kampala yìí àtijọ́ old Kampala ló yẹ kí n ti mọ̀ pé kò sí kankan tẹ́ ẹ ṣì máa wá rà láti ẹ ṣì máa wá tẹ́ náà ni. ṣé rí pé olórí burúkú ni irú ẹ̀yin yìí tí mo ṣe ṣí ṣọ́ọ̀bù láàárọ̀ kùtùkùtù ẹ máa ń nájà tó bá yẹ ẹni mò ń búyàn ẹni ṣé máa jẹ́ sọ̀rọ̀ àbí kí fọ ẹ wọ èmi ò rányàn o. ó dẹ̀ pójú yín rí dọ́bù. ó dẹ̀ pórí ẹ ò pé. kò ní yẹ yín náà. kò ní yẹ. kò ní yẹ yín náà. àwọn olórí burúkú olè fẹ́ wá jalè ni mo mọ̀. ó dẹ̀ pójú yín rí dọ́bù. ẹ má bàa máa bá yín mọ́ ní ṣọ́ọ̀bù yẹn máa jẹ bàbá ńlá ìyá ní ṣọ́ọ̀bù yín ní ó ti pẹ́ tí máa parọ́ olè mọ́yàn. ẹ̀yin náà ni mo sọ kò sẹ́ni tó sọ̀rọ̀ yín dá ní street gbogbo ẹ̀ ló sọ̀rọ̀ láì dáa. ìyẹn èmi náà. bẹ́ẹ̀ náà ni mo sọ abájọ lára yín ọkọ yín gan gbìyànjú ńlé torí pé ẹ̀mọ̀ràn sọ ẹ̀mọ̀ràn èèyàn tí èèyàn jẹ́ kó máa sọ sẹ́líbọ̀dì ẹ̀ máa sọ àtọkùnrin àtòbí ẹ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀. irú èèyàn òṣìwọ́ lọ́jọ́ kílẹ̀ ń tà ìyẹn èmi kí ni ń sọ̀rọ̀ sí mi o. ẹ̀yin náà ni mo sọ ma. kílẹ̀ ń tà. ẹ jẹ́ kẹ̀kẹ́ kí n sọ̀rọ̀ àbórí yín fẹ́ burú ni. ta ni. ó yá bọ́ tanu ṣọ́ọ̀bù. ní ṣọ́ọ̀bù bo ẹ bá mi wá owó mi ṣe rí owó mi tí mi rí owó yẹn máa gbà. ẹ wọ́n ra àkọ́kọ́ kẹ́sẹ̀ òṣìwà sínú ṣọ́ọ̀bù mi ẹ bẹ̀rẹ̀ sí ní ná everything. mo mọ̀ pé ọmọ yẹn ni pé kí n wá àtẹ̀ǹtì mo mọ̀ kó rí burúkú yìí náà lẹ ṣe máa ṣe ó yá ìta. èmi àbí èmi ẹnu yín tó mú yẹn ẹ máa fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. olórí burúkú olòṣì olè ó fẹ́ wá jalè ni mo mọ̀rú yín àìmọye nǹkan tó ti jí inú ṣọ́ọ̀bù yìí ẹ̀yin náà ìjọ tẹ wá sí ṣọ́ọ̀bù yìí mo ti rí yín rí ìjọ tẹ wá sí ṣọ́ọ̀bù yìí òun lè jí owó mi ń bíbà ẹ̀ òun lè jí olè olòṣì olórí burúkú ìwọ bọ́ síbi ń tiẹ̀. pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé gbà ká má ṣẹni tí ò yẹ o ọ̀pọ̀ wa láǹgbà dàkúndélẹ̀ àwòrán tínú ro nínú gbogbo wọn orékelé wà rọra ṣe no be everybody you go be fight. inú mi kókó inú mi o ayé mi o mi máa dùn mo kú o inú mi o inú mi o. Báyìí! Inú mi ọ̀! Inú mi! Ẹgbà mi mọ̀ wọ́! Báwo la rẹ̀ bá? Mo fẹ́ bẹ̀rẹ̀. Níbo? Mo fẹ́ bẹ̀rẹ̀. Mo fẹ́ bẹ̀rẹ̀. Òyìn láìfà náà ti sọ mo fẹ́ bẹ̀rẹ̀. Mo sọ fún ẹ lórí sick bed. Mo fẹ́ bẹ̀rẹ̀. Mo ti gbọ́ ẹ o. O ti gbọ́. Kó o tó fi bẹ̀rẹ̀ tán, ṣé o gbọ́ tí dókítà sọ fún mi? Jọ ṣó o lè ṣe kó o má sọ̀rọ̀? O ò lè ṣe kó o má gbé ẹ̀mí ara ẹ̀ gbóná. O ò lè ṣe kó o má jà. O ò lè ṣe kó o rí èèyàn kan kó o má bù. Kí ni túmọ̀ gbogbo eléyìí náà? Says girl, mo rí. Ṣé bọ́ọ̀ ló sọ fún mi nígbà yẹn tí mò ń bí léèrè ọ̀rọ̀? Lọ́mọ yẹn sọ fún mi pé ó bá èèyàn kan jà níbi ìjẹta àbíjọ́ wò. Ṣé wọ́n délé sọ fún mi pé o ṣe máa ń rojọ́ tó? O ò sọ fún mi.
nígbà tó ti mọ̀ pé mi ò nífẹ̀ẹ́ sí o tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí tó ń ṣe nìyẹn o dẹ̀ continue o dẹ̀ ṣe lọ àbí bẹ́ẹ̀ kọ́ oyún ló ti bàjẹ́ yẹn sìn ọ̀dọ̀ dókítà ni mo ti bọ̀ ń bẹ̀ yẹn sìn tí dókítà sọ fún mi pé ó ti máa ń stress ara ẹ̀ jù lórí kíni mo jẹ́ kọ́ mọ̀ pé ó ní sales gẹ̀ ń bẹ̀ ó láwọn other people tí wọ́n bẹ̀ ṣe one or two things tó bá fẹ́ ṣe mi ò rí nǹkan tó ń dààmú fún èmi fúnra mi dẹ̀ mọ̀ nínú ara mi wípé ìwọ fúnra rẹ̀ dára ẹ̀ láàmú tó bá rí aáyán táyán bá fò lé ẹ lẹ́sẹ̀ wàá ṣépè fún aáyán wà níbo nìyá aáyán wà kí ló ń ṣe ẹ́ oyún ló ti bàjẹ́ yẹn sìn tí wọ́n bá lè boyún jẹ́ máa rántí ẹni ìpìlẹ̀ oyún o máa rántí ara ń ro àwa náà ara ń ro mí tó bá yọ máa sú mi tó ti yẹ ẹ́ sìn má wọrí wàá fọwọ́ ara ẹ báyìí ló máa fi tì mí síta oyún ló ti bàjẹ́ lórí ariwo mo fẹ́ rí wọn ní reception bẹ́ẹ̀. Ọlámídé dá mi lóhùn mi ò tún fẹ́ bẹ̀rẹ̀ wíìkì pẹ̀lú lateness o. láìtọ́ tí mo rò pé ẹ máa ti lọ ẹ̀yin onímọ̀jẹ́ ojú mi. ọjọ́ wo ló fẹ́ jáwọ́ nínú gbogbo pàlàpàlà tó ń ṣe ọjọ́ wo ló fẹ́ jáwọ́ ní gbogbo iṣẹ́ ìdọ̀tí tó ń ṣe iṣẹ́ tí ò ṣe fi lọ́mọ lọ́wọ́ iṣẹ́ tí ò ṣe fi yan gànà. jọ kí ni mo ṣe kí náà sọ fún ẹ pé mo ṣe iṣẹ́ wo ló ń bá mi sọ so ẹ̀ṣẹ̀ ni pé kí boyfriend mi pè mí lálẹ́ o kí n lọ síbẹ̀ kó release mi láàárọ̀ ọjọ́ kejì kí n dẹ̀ máa bọ̀ nílé kí n wálé kí n wá relax o ò ní jẹ́ kí n sinmi mi ì fẹ́ rẹ̀ ìjọ́ láàárọ̀ kùtùkùtù o jọ nítorí Ọlọ́run. èwo nínú àwọn boyfriend yẹ o ṣé Táyé ni ṣé Fẹ́mi ni ṣé Láìdé ni ṣé Yàyà ni àbí ṣé Sanni ni àbí ṣé Túndé Dixon ni èwo nínú wọn. torí mo lè ka bí 50 fún ẹ báyìí. kò sí èyí tó kàn ẹ bẹ́ẹ̀. wọn kì í ka boyfriend fún ní boyfriend o ìwọ kankan tó jókòó ṣé sèǹtì nẹ́ṣẹ́ ọkàn ló ní ni. ẹyọ kan ni mo ní ẹyọ kan péré ni mo ní. kò sí èyí tó kàn ẹ bẹ́ẹ̀ mo lọ mo jẹjẹ kò ṣe pé bóyá mo dúró sẹ́gbẹ̀ẹ́ títí àbí anything ó pè mí mo dẹ̀ lọ yìí ṣe runs girl mi ṣe nǹkan kan boyfriend mi ló pè mí. boyfriend yẹn ò pè é lọ́sàn kò pè é láàárọ̀ alẹ́ ló ń pè é. ẹ dúró kí lẹ tún fà báyìí. ọ̀rẹ́ same thing tá a ṣe ń sọ fún náà látọjọ́ yìí bóyá àwọn náà tún máa bá sọ́ọ̀sì. kí ló sọ. same thing náà ṣe ni. ẹ bọ̀jọ̀ má bínú wọ fúnra ara ẹ̀ gan kí ni problem ni. kí ló kọ́ ẹ nípa láìfẹ́. no cause kò yé mi ṣé òun advice wọ kí wọ́n fi ṣe tiẹ̀ sílẹ̀. iṣẹ́ tèmi ṣe fi yan gan. kò matter kò dẹ̀ kí n ṣe business ẹ̀ jẹ́ kó ṣe nǹkan tó bá fẹ́ ṣe fi sílẹ̀ ṣọṣọṣọ tiẹ̀ náà ó ti pọ̀ jù. nǹkan ẹyọkan tèmi ṣáàmù ni pé tí problem bá dé mi ò ní owó tí máa contribute for anybody let's go. ẹ jọ èmi gan ò ní ìdòwò anybody kí ló dé kí náà ni mo ṣe o. ṣáàtọ́jú ẹ jọ kí náà ni mo ṣe kò sí tó kàn yín bẹ́ẹ̀ tán ló ẹ ti yín ṣe ti yín. kórìí má fi wá fáyé mú ká má fi ra wá fáyé mú torí kírakítà àwa kò jọ àwọn kan lójú ó ń bá wọn kan nínú kálámọ̀ tí ó dùnnú sóńtòun jùmọ̀ wà nínú kórìí gbani lọ́wọ́ rú wọn àwọn kan wà ẹni lásán ni wọ́n lójú ayé ṣùgbọ́n láyé ibì kan àgbà ni wọ́n kọ́lọ́run má jẹ́ aṣẹ́rú wọn ká má lọ fẹnukọ níwájú wọn Èdùmàrè dáàbò. báwo ni iṣẹ́ wa pa Ọlámídé ò sí ní àbí mo ti mọ̀ wẹ́gbọ́n ní sí nítorí ẹ̀ mo ṣe one time ọmọ kí n má parọ́ fún ẹ ìwọ ni mo wá rí o. ẹ̀jẹ̀ ṣe ṣàdírẹ́sì nìyẹn kí ló ṣẹlẹ̀ ṣé mo mọ ẹ rí ni. bébì fi gbogbo yẹn lẹ̀ má sọ pé ó mọ̀ mi rí náà sórí eré tó ṣe fún mi jọ yẹn eré yẹn bá dò ó dàgbé mi ṣe rẹ́rìn láyé mi ìwọ ni mo rí lójú oorun lójú àlá tí bá dijú báyìí ó dàbí flashback ni jọ má bínú ṣó lọ square ni ó gúdù jù. bọ̀bọ̀ ìwálẹ̀ ti pọ̀ jù kí la ṣe ṣèbémi kàn gbọ́ṣẹ́ ìwò lọ́jọ́ yẹn nìyẹn dẹ̀ ti tán síbẹ̀ nìyẹn kò sí big deal náà náà. àmọ́ bígì wà ń bẹ̀ àtọjọ́ yẹn wò mí ò gẹ́ tara mi. sún sẹ́yìn ló fẹ́ ṣọwọ́ kan sí. ó lè sanwó mi mẹ́rin bọ̀bọ̀ yìí àti pé èló lo ní dání. mo lówó ń bíbá ẹ̀bọ̀ mo lè fún ẹ létà. padà wá ṣe lókè. àwa má ṣe yẹn má ṣe yẹn náà má ṣe tó ṣe tó o ṣó fẹ́ kí n para mi ni. tọrọ ẹ ṣe gold.
Ẹrù ni. Lẹ́rù olólùwò ó ti lówó nìyẹn ṣé ìwọ mẹ́rù wà látọ̀run wọ́n bẹ́rù mọ́ ẹ̀ ń wà náà. Tọ́ ni wọn bẹ́rù mọ́ mi ọ̀hún sí èyí ló jẹ́ ìwọ̀ ohun rí ẹ̀. Ẹ dà ó. Ọmọ mi ọ̀pá ní ọ̀kú sí ìrọ̀lẹ́ ni. Wọ́n ti múná lọ. Bóyá kó tó délé ṣá wọ́n múná dé ṣá. Alright, kò sí wàhálà tí n bá ti fẹ́ jáde màá pè ẹ́. Mo sì wá nílé báyìí ṣá. Jọ jẹ́ ń pẹ́ padà gọ́sẹ̀. Jẹ́ ń pẹ́. Ṣé ẹ rí pé àwọn Tọ́pẹ́ ló pariwo nílé yẹn? Mọ́mì dá mi ti ń bá wa gbọ́ nǹkan. Àtìgbà tí mo ti wà lójú window tó ti wá receive kan bí wà mo ti mọ̀ pé wà wọlé yẹn. Ó dẹ̀ fáwọn pípù yìí sílẹ̀. Ṣé bí wọn náà ló rojọ́ fún mi tó ní ìgbà tó lọ làwọn lọ́jọ́ yẹn wọ́n gbélé wọ́n ṣe gbá wọ́n ṣàwọ̀ ó dẹ̀ tún sọ pé ó tún lọ ń sìn kí ló ń ṣẹlẹ̀ ó dẹ̀ fáwọn pípù yìí sílẹ̀. Àrò ọmọ ló ta mí ṣé màmá gbọ́ kán máa pariwo kí n má lọ síbẹ̀ ni àbí wọ́n mú tiẹ̀ ti gbàgbé nǹkan tí mọ́mì Tọ́pẹ́ sọ ńjọ́ yẹn. Kò mean anything. Kò mean anything fún mọ́mì Tọ́pẹ́ náà ti dé. Ẹ káàbọ̀ ẹ kú àtàárọ̀ kò sí wàhálà mo ń bọ̀ mo fẹ́ sáré ká sọ fún wọn. Tọ́pẹ́ mo kú ọ Tọ́pẹ́ ayé mi o Tọ́pẹ́ ẹ wo ẹ máa ń láyé take agni o ká ní immediately tí ní ẹ ti ṣẹlẹ̀ náà ti rọ̀ṣẹ̀ débi ni nǹkan tó ṣẹlẹ̀ yìí bá má ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? We actually tried our best but unfortunately we lost her. Ọmọ mi ti kú. Ọmọ mi ti kú. Ha! 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 Dúró jọ́ ọmọ tí mo nífẹ̀ẹ́ sí jù lọ nínú ilé yìí kò kí ń rojú iṣẹ́ tó bá pè báyìí lọ́wọ́ kan ló ti dá ẹ ó tún ní respect ó dùn mí gan-an wàláì ó dùn mí. Kọ́lọ̀ ṣáà máa ṣàánú wa ni kó sẹ́ni sí fún ọmọ yẹn òjò ìgbà tí mo gbọ́ bá ara mi tutù lọ́mọ kékeré ìyún tí ẹ lè rú ẹ̀ sí ní 20 years to come kọ́lọ̀ máa ṣàánú wa ni. Ṣé wàá rí nǹkan tó dùn mí jù òye nǹkan tí mo sọ pé mo bá rí bó ṣe dùn mí sí pé mo fẹ́ lọ rescue ọmọ yẹn gbà tó mọ yẹn gbà ìwọ iná ló jẹ́ kí n lọ. Má bínú ọ̀rẹ́ mi ìwà tó jẹ́ pé bí wúmà yẹn ṣe máa ń sọ̀rọ̀ sí ẹ tó bá lọ sọ́dọ̀ wọn torí ẹ̀ mo ṣe stop ẹ̀ kì í ṣe pé bóyá èmi náà mọ ọmọ pé kìíní wọ́n dùn èmi gan kó wọ́n ṣàṣàmì wa kó dáríjì mí kó dáríjì wọn náà because ká ní bí àmọ́ gbà kó lọ sí àmọ́ kan tó lè ṣẹlẹ̀ ó lè bí ò bá ti save ọmọ yẹn. kọ́nà má jẹ́ ká fojú sunkún ọmọ mi ọlọ́run ti kọ́ pé bó ṣe máa rí mi kọ́nà ń ṣàánú wa. Máa ń bá ẹni ilé mọ̀ nígbà. Ní wàhálà èmi náà fẹ́ káwọn aṣọ yìí. Ó ga ọ́. Àwọn ilé ò sì gbé. Ó padà wá fún mi. Oh, baby. Oh. Oh. Like it? Yeah. Oh, thank you. Thanks. Thank you so much. And I can buy the word for you now. And I can give you everything. Oh, I trust you, baby. Oh, thank you, love. You know I can buy you the world. I know, baby. Okay, let me tell you something. What? Show you. Why she actually mother? I mean. Why she actually much? I mean. Eli only the last birthday. Me. Shall I make a promise to you? What? This will be your last birthday as a miss. Show you next year birthday. You be a missus in my house. Oh yeah. Thank you, love. Ẹ ṣáà take it easy. Kẹ́ rántí pé èèyàn wà ńbí. Oh, so sorry.
say, let me run. Okay. You can want to drop a big fan during the birthday. Then give me like 4, 5, 6 hours. By evening, I'm going to take you out. Evening. Your friends, everybody. Special birthday party. Alright? Yeah, bro. Okay. Thank you, darling. Madam. Okay. Take care of Thank yourself. you. All right. Thank you so much, darling. That was small now, come on. Okay. You know what you just get ready for 6 p.m. Should be something very nice. Like short dress. You know what I want now, you know what I like. Yes. Let me say. Bro. How you doing now? Adios. Thank God. Nice one. Alright. Babe. Alright, bro. See you later. Okay. Yeah. Okay, me. Olamide ńkọ́? You're up. Let's go. It's me, Paul. Hey, baby. Bọ́lá yín méjèèjì ti rìnrìn pàdé ara yín. Ó fọ́ ni. Ṣebí sálẹ̀ lèmi àti Yomi wà tàbí sọ̀rọ̀ ibẹ̀ náà ti dé bá wa náà. Má sọ fún mi pé ó ń jowó. Jowó kè. Mi ò jowó o, mo trust ọ̀rẹ́ mi náà. Mo kàn wá surprise ni because you didn't tell me you were coming. Mo ní kí n surprise ẹ. Okay, Yomi. How are you now? I'm fine. Ṣé wàá pa? Yeah. Ṣé tí wọ́n ń lọ nìyẹn? Definitely, but my father and roll. Okay. Okay, good. Yeah, I'm good. Take care of yourself. Ẹ pẹ̀lẹ́ o. Yeah. Ó máa ṣe náà dára máa kí á kàn máa yẹn ní àwọn aṣojú bá kú. Ó máa ṣe last náà ní ìjà ìfẹ́. What's it that? Payback time. Baby, I missed you. Kó tó dé, àwọn kan wọ́n ti fẹ́ fi love yìí mi lórí. So now I'm happy my man is around. It's payback time. I miss you. Oh, I miss you too, baby. So ṣé kí a wọlé lọ ni àbí ká ṣe lójú ẹ̀ ń bá? No, jẹ́ ká wọlé. Baby, where's your chain? Oh, gbogbo àwẹ̀ kí n sọ fún ẹ. Ṣé orí ìlú ta wà yìí àwọn èèyàn burú gan o. Jẹ́jẹ́ mi mò ń drive lọ́nu traffic. Bọ̀bọ́ yẹn ó wá ní pé kémi wo táyà ò pé táyà mi ti jò. Tí máa bọ́lẹ̀ báyìí mo kàn gbọ́ fìú. Tí máa wọrùn mi kò sí chain bẹ́ẹ̀ mọ́. Ọlọ́run ló ń ṣọ̀yàn lu iye, Ọlọ́run ló ń ṣọ́ wa o. Ẹ bọ̀ wá dúró nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe lè wò dé sọ fún mi. Ẹ mú gbàgbé kí n sọ fún ẹ ní má bínú. Anyway, a dúpẹ́ pé o save. Wọ́n ṣáà ṣe nǹkan kan fún ẹ. No. Pẹ̀lẹ́. Aṣáàdúpẹ́. Adúpẹ́ mi. Ẹ wò ẹ̀yin sì ẹ̀rí bẹ́ẹ̀ tètè mi. Ilé ìtẹ́sán ń dùn àtẹ̀kùn. Really, birthday girl. Happy birthday. Thank you so much. Long life and prosperity. Amen. Ẹ̀mí ẹ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Owó ọlá. Títọ́ àwọn tí ń fún ní attention. Ó máa dé rọlẹ̀, má wọrí. Ọkọ mi ń bọ̀. Ṣé wàá kí? Òfun ni lóru mọ́díyẹ, wọ́n fẹ́ kó dìde erin lọ́wọ́ ẹni. Òfun ni lábẹ́ tí ajá, wọ́n fẹ́ kó dìde adé lọ́wọ́ ẹni. Ayélé o, ayélé o. Hey, dúníà. Ayélé o, ayélé o. Kórí má fi wá fáyé mú, ká má fi ra wá fáyé mú. Torí kìràkìtà àwa kò jọ àwọn kan lójú. Ó ń bá wọn kan nínú. Ọ̀rẹ́ mi birthday girl, ọlọ́jọ́ ìbí ẹ̀mí ẹ̀ á ṣe fìkà ẹ̀ẹ́dẹ̀sán máa gbó. Ìbé kí ló ṣẹlẹ̀? Ní tí rẹ̀ ní pin ẹni tó torí tẹ́ mo ṣe sáré bọ̀ ó yá gbogbo ẹ̀nẹ́ sí gbogbo sí rọ́ọ̀kì dá. Ní sùúrù ò dé rush. Kí ló dé lélẹ̀?
Okay, Yomi ti ṣe rere, very nice. Kí ni? Àwa náà lọkọ ẹ gbàgbára lẹ̀. Kí ló ṣẹlẹ̀ lọ́sọ̀? Ó ti dáa. Angela, jọ̀ọ́ má bínú, jọ̀ọ́ chain ọrùn yẹn, ibo ló ti rí? Kí ni business ẹ pẹ̀lú chain ọrùn? Irú ọ̀rọ̀ wo ni? Baby, chain ẹ kọ́ rẹ̀ ni. Kò lè jọ̀hún. Ó sá lọ ni. Ẹ tiẹ̀ dúró náà tó bá tẹ̀ wá jẹ́ ti chain boyfriend ẹ ṣé boyfriend ẹ nìkan náà ṣe chain fún láyé ni àbẹ̀wò ni question tó ń bí mi. Mi ò sọ pé boyfriend mi nìkan ló ṣe fún un, but tó bá jẹ́ pé ojú tiẹ̀ ó máa ń ríran wàá mọ̀ pé this particular chain tó wọ̀ is customized, so títí ẹ ní. Tó bá jẹ́ títí ẹ ní ṣé mi ló yẹ kó máa béèrè lọ́wọ́ ẹ̀ ní àbí tó òun tó ń torọ náà. Baby, ó sọ̀rọ̀ sí nǹkan tó sọ ni, is she speaking the truth? Olórí burúkú mà ní gé yìí ayé ẹ̀ má ti bàjẹ́ o tún ṣe o ṣe dọ́dọ̀ boyfriend tèmi o tún ọba boyfriend mi but Adéọlá o mọ boyfriend ẹ tọ́jú ni mo dẹ̀ bẹ́ tọ́jú ṣo fẹ́ fún mi lọ́rùn lọ́rọ̀ kí ẹ pariwo nìyẹn èwo ni pé yóò mọ boyfriend ẹ tọ́jú ẹ jọ nítorí Ọlọ́run ẹ má fún mi lọ́rùn pa ẹ jàjàre. Mo dẹ̀ sọ fún ẹ mo dẹ̀ sọ o okay má tiẹ̀ kọ́kọ́ bọjọ́ bí mi jẹ́ lóṣù. ọmọ ìwà ẹ̀ kó má bọ́ta o kó má bọ́ta aṣẹ́wó onínàbì kó má dún ọkọ̀ ọkọ̀ lọ́kọ̀. Báwo ni? Wọ́n wá síbi iṣẹ́ ni mà. O wá sí ṣọ́ọ̀bù láti jẹta, ibo ló wà láti jẹta tó wá sí ṣọ́ọ̀bù. Má bínú mo ṣàlàyé fún yín pé ara mọ́mì mi ò yẹ mi nìkan ọ̀dẹ̀ ni mo lè dúró tì wọ́n kò sí ìwọ̀n kan lọ́dọ̀. Ara mọ́mì ẹ̀ wo torí Ọlọ́run mo ò fẹ́ ṣi ọ̀rọ̀ sọ. Ó bẹ́tà kó padà síbi tó ti ń bọ̀. Iṣẹ́ ẹ̀dẹ̀ ti tán nìyẹn. Nǹkan tó fi mú ẹ láti ìjẹta tó wá sí ṣọ́ọ̀bù mi láti ìjẹta. So tẹ́mi náà ò bá wá sí ṣọ́ọ̀bù. Bó ṣe máa rí yẹn a máa ti ṣọ́ọ̀bù pa àbí. Ẹ má kú rí ibú bá èmi ẹ máa lọ. Àbórí eléyìí ò pè ní. Wọ́n ṣépè fún ẹni. Sórí ẹ fẹ́ burú ni. Mo ní kókó sì lọ. Ẹ jọ̀ọ́ má bínú mi ò kí ń ṣe lórí burúkú. Èmi lọ lórí burúkú. Èmi lọ lórí burúkú. Orí ò pè ní. Wọ́n ṣépè fún ẹni. Èmi lọ lórí burúkú. Ẹ gbá etí mi. Mọ́mì mi gan ò gbá etí mi rí. Ẹ kì í ṣèyàn o. Ìkàdẹ ni pẹ̀lú gbogbo wàhálà tí mo ti ṣe lórí ṣọ́ọ̀bù yìí nǹkan tẹ́ fẹ́ fi san fún mi lélẹ́yìí. Ọlọ́run á dá láàrin mi àti mi. Kò ní yẹ ìwọ àti ìyá ẹ yẹn. Kò ní yẹ ìwọ àti ìyá ẹ. Àwọn akọ́ṣìbérò gbogbo. Ókè òun nìyẹn nísìnyí. Tó bá yá wá léyàn ń búyàn, wá léyàn ń sọ̀rọ̀. Ọmọ ò wá sí ṣọ́ọ̀bù kò wá sí ṣọ́ọ̀bù láti jẹta. Ó ṣe ń bọ̀ sí, ó ṣe ń kẹ́sẹ̀ òṣì. Ó ṣe ń kọ bọ̀ ń ṣọ́ọ̀bù mi. Ó wá sọ̀rọ̀ tí bá sọ̀rọ̀ sí wọn ló dé o. Wọ́n ló ń búyàn. Wọ́n á ní kò sẹ́ni tí ò ń bú olórí burúkú olóṣì. Àwọn oníranù. Wọ́n fẹ́ jẹ gbá. Kó má fi wá fáyé mú, ká má fi ra wá fáyé mú, torí kìràkìtà àwa kò jọ àwọn kan lójú, ó ń bá wọn kan nínú. Álámọ̀ tí ó dùn ní. Ẹ̀yin ṣe ṣe kí a tẹ̀ tẹ̀lé mi. Wà á tọmọ ẹ̀ láì kẹ́ máa dìlé kẹ́ sáà máa wá ti sáǹtà. Yíká, kí ló ṣẹlẹ̀? Yíká, mo kẹ́ ọ́. Yíká, ayé mi o. Yíká, ayé mi o. Oh my God, bá mi sí mọ́tò ẹ̀. Ó ti jẹ́ mi. Yíká. Ta ni mo ṣe? Ọmọ kan ṣoṣo tó tún kù mọ́ mi, òun ló tún kú yìí. Ṣé o? Ó yẹ kí gbá ẹ̀ kí bùfọ́ tó bá jẹ́ báwọn èèyàn tó wà bí máa gbá etí ẹ̀ ojú àyíbò ẹni bá rí aláìlọ́pọlọ yìí sìn wá sọ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀ ó dùn ọmọ pọmọ dànù ni
bẹ́ẹ̀ ni òun ló pa àwọn ọmọ ẹ̀. ṣàjẹ́ ni wọn. àjẹ́ni òun ló pa àwọn ọmọ ẹ̀ dànù èèyàn ò bá má jàjẹ́ tó jẹ́ pé gbogbo nǹkan tójú bá rí òun lẹ́nu sọ kò sẹ́ni tí ò kí ń bú kò sẹ́ni tí ò kí ń lálí àwọn tó jókòó yàbò sí náà wá ṣe kò sí kankan nínú wọn tí ò ti bú rí orí èèyàn kan wọ́ ẹsẹ̀ èèyàn kan tóbi èèyàn kan ò nídìí bọ́m̀bọ̀m ló fi gbé ẹnu ẹ̀ lẹ́tí máa gbọ́ gbogbo ẹ̀ ó wá fẹ́ sọ fún mi wípé kò tí ní lọ bú èèyàn kan wípé ọmọ wọn ugly ọmọ tòun fine tínú bí yẹn tó pa ogun ọmọ dànù mọ́ mi lọ́wọ́ ọlọ́run á bí ẹ ẹlẹ́dẹ̀ àwọn ọmọ yẹn á bí ẹ ó fẹ́ sọ mí dàgbọ́n alẹ́ nínú àwọn ó wá sunkún orí burúkú ó sunkún òṣì ń bì wá ríran wò tí ò bá jáwọn èèyàn tó wà ń bí tán láwọn wá kí wa àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n wá kí wa ọlọ́run jẹ́ kẹ́ firú ẹ̀ gbà o ọlọ́run jẹ́ kẹ́ firú ẹ̀ gbà o tẹ́lẹ̀ máa kí wa ń sìn ẹ̀ máa lọ́ọ̀sì kì í ṣe pé tí wọ́n á bí lọ́la ẹ̀ máa bí lọ́tún la àbí ṣé ẹ̀ máa ní gbé kẹ́ máa rán ọmọ tí yín lọ skul lọ́la ni ẹ ṣe kò sí wàhálà mo ti gbọ́. ìyá tọpẹ o. èmi ò. ẹ mú ìtọ́pọ̀ ó ti tó ẹ má sunkún mọ́ ẹ pẹ̀lẹ́ jẹ́gbọ́. ó ti tó ṣe ti gbọ́. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o tẹ́ wá kí wa fún ti ọmọ wa tó kú ẹ ṣé ẹjọ́ tó Ọlọ́run mo fún yín 10 minutes kẹ́ ẹ máa lọ ẹ ṣé gan. kí ló tí wọ́n ṣe kí ló tí wọ́n ṣe é ó dà mo fún yín 3 minutes ẹ dìde ìṣẹ́bínú ilé mi ni mo ti gbọ́ ìṣẹ́jú mẹ́ta kan ọ̀rẹ́ mi ọ̀rọ̀ wà jẹ́jẹ́ náà jẹ́ ìlà kó máa ṣe kálọ̀ lónà járe àtà. mo kẹ́wì fún pé ẹ̀san àké tó bá ké kó má sunkún. ṣòrí nítorí kan fẹ́ sọ ní pé ọkùnrin rẹ ó máa mọ́kàn náà ni lágbára Ọlọ́run gbogbo àjálù burúkú báyìí Ọlọ́run níyẹn kárí mọ́ ṣe ti gbọ́ ó yọ Ọlọ́run ṣá because kò easy o ọmọ la pé so máa rò ṣe ti gbọ́ àmọ́ ṣe orí nǹkan tí n fẹ́ sọ fún ẹ ni pé bó ṣe ń sọ̀rọ̀ síyàwó ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ṣe bẹ́ẹ̀ o wọ́n sọ àwọn èèyàn wà ń bẹ̀ ó wá ń sọ̀rọ̀ síbẹ̀ yẹn òun pè lájẹ̀ òun ṣe gbogbo ẹ̀ ó nídìí ẹ̀ náà obìnrin ní ó dẹ̀ tún mọ condition tó wà tí ọmọ bá kú ó máa ń dùn obìnrin jọkùnrin lọ ṣọmọṣà. má sọ bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò kí ń dùn tó ti yẹ Ọlọ́run ò ní jẹ́ kí bí ìṣẹ̀lẹ̀ sẹ́ni kankan wa mọ́ ẹni tó kàn òun ló mọ̀ o bó ṣe ń ṣe mí mọ bó ṣe ń ṣe òun agbẹ́kẹ̀lé mi nìyẹn agbójúlé mi nìyẹn Ọlọ́run má jẹ́ kí agbójúlé wa kó dòfo lágbára Ọlọ́run Ọlọ́run má jẹ́ ká agbójúlé wa Ọlọ́run má jẹ́ kó dòfo ni agbójúlé mi nìyẹn. kò ní dòfo lágbára àmọ́ ọ̀rẹ́ mi ìwọ náà ti faralẹ̀ jù ó tọrọ ní ṣé tọkọ bá rí báyìí èèyàn máa ń tọ àwọn àgbà lọ ni wà á jáde sọ̀rọ̀ rẹ pé kí ló ń ṣẹlẹ̀ because kò easy oyún bàjẹ́ ọmọ kìíní kú ọmọ kejì kú ó wá wà ń kúrò fún ó lọ́mọ kọ́kọ́ láyé mọ̀ ṣó mọ̀ ni. mi ò mọ̀bi kankan ibo ni mo mọ̀ mi ò mọ anywhere mi ò mọ̀bi kankan ibo mo fẹ́ lọ. òun láti èèyàn máa ń ṣáájú fún rẹ ni òun ṣáájú òun yẹra ẹ wò. yẹra mi wò bíi ti báwo tó bá jẹ́ hospital máa lọ síbẹ̀ máa lọ hospital wọn á yẹ̀ mí wò wọn á wo nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí mi àmú yẹra ẹ wò tó ń sọ kò yé mi. ọ̀rẹ́ mi òun ṣọmọ kékeré mọ̀ òun ṣọmọ kékeré mọ̀ níṣó kí n yẹra ẹ wò lé hospital ṣó mú mi ṣeré onídìí kan báyìí wo ọ̀rẹ́ mi tí mo sọ fún ẹ ni pé tọ́rọ̀ bá rí báyìí yẹn bá tàwọn àgbà lọ ni bó ṣọ̀dọ̀ àfàdáàfà ló mọ̀ bó ṣe pásítọ̀ bó ṣe babaláwo kọ́ bẹ́ẹ̀ sọ nǹkan tó ń ṣe é jàre. ọ̀dọ̀ àfà ló fẹ́ sọ àbọ̀dọ̀ pásítọ̀ ló fẹ́ sọ èwo ni wọ́n ní bẹ̀. gẹ́gẹ́ bó ṣe mímí àfà lè mí ní tó bá mind máa introduce àfà mi kọ́ bá mi ṣàdúrà fún ẹ because bó ṣe wà yìí korofo ní ẹ o lọ́mọ kankan. ọ̀dọ̀ àfà ló mọ̀ ló ń sọ wípé o mọ̀ kankan o ń yẹra ẹ wò o ń ṣe kankan mo ti rò kó fẹ́ sọ̀rọ̀ pé bóyá o mọ̀ babaláwo kan àbí nǹkan kan àfà náà ló mọ̀ ló fi san síbẹ̀. ṣé wọ́n mọ babaláwo ni. babaláwo wọn ni kò jẹ́wọ́ tó bá mọ̀ àfà wà ń bẹ̀ yẹn àfà wà níbí ẹ níbọ̀ wa tó lè bá. àwọn ènìyàn sọ pé àfà lè mímọ̀ èmi wọn babaláwo tó bá babaláwo bóyá kò jẹ́ ká lọ́bẹ̀. ó mọ̀ kémi ò mọ̀ mo ti gbọ́. ó mọ̀ bí kọ́kọ́ dẹ̀ wá sọ pé babaláwo. agídí náà ló máa ṣe. mo ti gbọ́ ẹ. ọmọ kìíní kú ìkejì ìkẹta. abanilọ́nà jẹ́ òun ni arábìnrin tí ò bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe sọ wípé kí n wá sí bí pẹ̀lú ẹ̀ ni kí n fún wa ṣe bí. gbogbo àwọn ọmọ wa tàbí pátápátá òun ló pa wọ́n dànù lórí àìbìkítà lórí ọ̀rọ̀ ẹnu kéèyàn má lè ṣọ́ ẹnu ẹ̀ kò sẹ́ni tó rí tí ò lè bú
tí bá fi sílẹ̀ pẹ̀lú yín bí tí mo lọ receive call níta ń bẹ̀ yàbí mo lọ ṣe nǹkan kan níta kí n tó wọnú ilé ẹ lè fẹ́ jẹ̀sùn mi kó ti bú yín ìwà ẹ̀ nìyẹn ọ̀nà dà tí òfin ní bayé jẹ́ tí òfin ní dalérú ó jáde lọ síbi iṣẹ́ ó dé lọ́mọ kan àkọ́kọ́ kú èmi àti ẹ̀ àtọmọjọ́ ń jáde nìkejì ṣòṣọ́lẹ̀ tó kú. Allahu Akbar. Ibi tó ti ń tajà lóyún méjì ti bàjẹ́ kí la wá sọ tí ò bá jẹ́ pé ní kí n mú un dání wá síbí èmi àti ò tiẹ̀ fẹ́ jọ rìn jáde mọ́ rárá abẹ́wò èjì mi náà ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ owó ọmọ báyìí ń sìn. Bàbá mi àdúpẹ́ fọlọ́run èmi náà mo fi sọ fún yín kẹ́ yọjú sí mi mo sì ní kẹ́ mú ẹ dání wá kí lè bá ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ Ọlọ́run tó dá wa yìí kì í ṣe balábòsí o gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀ràn mi àti ìwádìí tí mo ṣe arápẹ̀rẹ̀ Ọlọ́run dẹ̀ fi hàn mí àmọ́ nǹkan kan tí màá kọ́ sọ fún yín ọ̀rọ̀ Ọlọ́run ni o Ọlọ́run sọ fún wa pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim man amila solihan fali nafsi bẹ́ẹ̀ yẹn bá ṣe dáadáa láyé ó ṣe fúnra rẹ̀ ni o wa man asaa faleya bẹ́ẹ̀ yẹn bá ṣàbúrú yóò gbàbúrú wa ma rabbuka bizzalamin lil abid Ọlọ́run tó dá wa kì í ṣọba lábòsí kò ní gbé àre fún ẹlẹ́bi bẹ́ẹ̀ ni kò ní gbé ẹ̀bi fún aláre ohun tí yẹn bá ṣe lè yẹn máa gbà aljasahu min jinsil amal òṣùwọ̀n tá a bá fi wọ́n tá a fi kó gbá náà ni wọ́n fi kún gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ẹ̀yin lẹ fà á o. bẹ́ẹ̀ ti báwo. bàbá ẹ̀mí tọwọ́ yín bọ́. bẹ́ẹ̀ ni sà. ẹ̀mí ti tọwọ́ yín bọ́ ẹ̀yin lẹ fà á. tí o tẹ́ ẹ̀ sọ tó bá yé mi ẹ̀ sọ wípé mo ti pààyàn rí. bẹ́ẹ̀ ni sà wàláì ẹ̀yin lẹ fà á o. ẹ bá fi ìka sílẹ̀ kó máa ṣe ìka lọ. ẹ̀san ní kí o. kẹ́wì fún pé ẹ̀san á ké tó bá ké kó má sunkún. àṣewọ ni ọ̀dàdà àṣewọ ni èṣù àṣẹ ẹni àdárò ni ẹ àṣewọ ló pa gbogbo àwọn ọmọ mi àṣekà ni ẹ ò máa dá o èèyàn burúkú èṣù àṣeṣù ni mo bá gbélé tí mi ò mọ̀ ó dẹ̀ mú gbogbo àwọn ọmọ ó dẹ̀ pa wọ́n àtúmọ̀ tó máa kọ́ sí bóyá èmi ló máa kọ́ ní àmọ́ kò tiẹ̀ lè jẹ́ mi because àwọn fámìlì ẹ̀ ló máa lọ pa lẹ́yọ̀ kọ̀ọ̀kan títí tó máa fi pa wọ́n tán bẹ́ẹ̀ ni mo sọ ó máa lọ pa àwọn fámìlì ẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan àgbáyà òṣì. ẹ̀san àké, that's what the law of karma states. ó kàn máa dùn mí pé ẹni tí ó mọ̀gbà tó ṣe ká kó má lọ jẹ́ lára rẹ̀ lọ́lọ́run tí máa gbẹ̀san bí ọmọ bí àyà ṣùgbọ́n pẹ̀sán ò ní ké. Bímpé kí ni tí wọ́n gbélé tó ṣe? ìtumọ̀ owó kí ni. ibo ló ń gbé báyìí. bí mo ṣe wà yìí mo ti ṣetán mo ti kúrò nílé mo ti jáde bó ṣe ń wò mí mo ti lọ tán. ibo ló ń lọ Bímpé? kò sẹ́ni tí ò ní àsìkò àdánwò títọ́dọ̀ tiẹ̀ jẹ́ kí èmi àti ẹjọ́ gbà pé àsìkò àdánwò wà rí bó ló wá ń kẹ́rù tó lọ sí ọdún tá ló ń lọ ibo ló ti fẹ́ ṣe lọ bẹ̀rẹ̀. kí n dúró kó tún pa mí bó ṣe pa gbogbo àwọn ọmọ mi àbí. Bímpé mi ni mo pa àwọn ọmọ kí n tún wá máa dúró kí n tún bímọ sí i títí máa fi wọ menopause kó tún mú gbogbo àwọn ọmọ yẹn kó tún pa wọ́n. Bímpé mi ni mo pa àwọn ọmọ yẹn. ṣé nǹkan tó wà lọ́kàn ẹ̀ tó fi ń lọ nìyẹn tó bá débi tó ń lọ tó wá bí ẹlẹ́rìí náà kan tó bá sọ nìyẹn pé mi ni mo pa gbogbo àwọn ọmọ yẹn. ọmọ tí mo bí fúnra mi èmi ni màá pa wọn àbí kí ló sọ. mo dáre mo ti ẹlẹ́jọba ẹ̀rọ mo ti lọ tó mò ń lọ so èmi àti ẹ ò ní nǹkan kan láti sọ. mo bí Bímpé kò sí nǹkan tó ti sọ fún mi kò sí nǹkan tètè mi ò ti gbọ́ látọ̀dọ̀ ẹ̀ àmọ́ níbi tọ́rọ̀ dé yìí má jẹ́ ká fẹ́ di ara wa síta àìmọye nǹkan ló ń ṣẹlẹ̀ nídìílé mi ìta ọmọ má jẹ́ ká fi ti wá jọ Bímpé. ṣọ́ọ̀rẹ́ jẹ́ kí n rọra máa lọ jẹ́ kí n lọ o fi mí sílẹ̀ mo ní mo ti ń lọ mo ní mi lè jẹ́ kó wá pa mí ó ti máa ń gba ọmọ táwọn mi lè jẹ́ kó wá pa mí mo ti ń lọ èyí tí mo ṣe tó mo ṣe. àǹtí Diola lórí tẹ́yìn náà wá ṣe báyìí àwọn ọ̀rẹ́ yín wọ́n complain gan-an gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn ẹ mọ̀
ẹ má jà torí ẹni ká bọ̀ làjẹ́ ẹ jọ̀ọ́ náà báwo lẹ́yìn ṣe báyìí ok ẹ jẹ́ ní nǹkan kan sí i gbogbo wa tẹ́ ń wò yẹn sìn kó wá dọjọ́ wájú kẹfẹ́ má rì kó wá jẹ pé ọkọ tẹ́ ẹ fẹ́ àbúrò ẹ ti ṣèranù sọ́dọ̀ ẹ̀ kọ́ ẹ wá fojúkojú kí ló máa ṣẹlẹ̀ ńjọ́ yẹn ọkọ yín máa léyìn dà síta ni náà ó máa lóun ò lè fẹ́ yín mọ́ ṣe get kò ní fẹ́ yín because ó máa wò pé ní àyíkọ́ tábúrò mi ti jẹ lèmi náà tún dáwọlé ẹ dẹ̀ mọ àwọn ọkùnrin ní jọ́ ń tún lọ àǹtí láyé ọ̀rọ̀ ọkọ lẹ̀ ń sọ yìí ọkọ ṣá kí lèmi fẹ́ fọkọ ṣe ẹjọ́ tí má tẹ̀ wọlé ọkọ náà kí ni èrè ìgbéyàwó. gbogbo àná la mọ̀ pọ́ mọ́ ní èrè ìgbéyàwó. ẹjọ́ ń bo lèmi ti fẹ́ rí ọmọ yìí. ṣe rántí ọ̀rọ̀ mi tí mo sọ fún yín gbà yẹn. bẹ́ẹ̀ ni mo rántí. gbogbo kinní tán ṣe fún mi gbà yẹn ó ti bà gbogbo ohun bùjẹ́ náà. níbo lèmi ti wá fẹ́ rí ọmọ ẹni tí má dẹ̀ fi máa wọlé ọkọ kan tí mi ní bímọ tán máa lé mi jáde tí màá wá ọkọ káàkiri ikú máa jayé orí mi lọ steady ẹ wo ẹ fà àwọn ọ̀rẹ́ mi lẹ̀ wọ́n á wà ọ̀rẹ́ ẹ̀. ẹ wà ti di ọ̀la ẹ má sọ báyẹn kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ṣé ẹ understand kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe tẹ bá wúlẹ̀ síwájú ṣé báwọn dókítà náà sọ fún yín pẹ́ lè bímọ mọ́ ṣé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí àwọn ọlọ́run tán da yín ni tẹ bá kún fàdúrà yín ó possible kẹ́yìn náà bímọ náà. ẹ wo kò sí nǹkan tó kọ lọ́run ní ọ̀rọ̀ mi báyìí. àǹtí di ọ̀la ẹ gbọ́ tèmi ẹ má torí èní bọ̀la jẹ́ ẹ má torí èní bọ̀la jẹ́ ẹ jọ̀ọ́ nítorí ọ̀nà èmi ń bẹ̀ yín ni o. ló dà mo ti gbọ́. àǹtí di ọ̀la ẹ gbọ́ nǹkan tí mo bá yín mo advise yín gidi ni ọ̀rọ̀ tí mo ń sọ yìí o. àǹtí láyọ̀ mo ní mo ti gbọ́ màá máa rò ṣé ní nǹkan míì tẹ́ fẹ́ sọ. dúdú ọ̀rọ̀ ni mo dẹ̀ ń bá yín sọ mi ìfẹ́ kẹ́ ẹ ka ọ̀rọ̀ mi sí nǹkan tí ò dá. a ní màá máa rò ó. Yes, come in. Hey. Okay, Omi. How are you? Kakasto. Shewa. I'm alright. You want to go? I'm okay. Thank you. But Kwasi, Lamide Nle o. Oh yeah, mo pe o ní kí n dúró. You know something pé wọ́n lé pé I should just break back a little. Okay. Àbí ẹ máa jẹun kí n bá yín ṣe nǹkan kan mo lè dáná dáadáa o. No, fine. More okay. Ẹ wà all right. Very fine. Àbí ẹ máa mu omi, juice, àbí wine, everything wà ní freezer ó tutù gan. Kí n tó máa bọ̀ bí mo ti jẹun, mo ti mu, okay. Okay. Ẹ ṣe làtọ̀. Definitely. Kí ló tẹ̀ máa ń ṣe yín àfojúsọ àfẹnusọ wẹ̀ là ń farasọ ẹ̀ tí ẹ̀ wú bẹ́ẹ̀ ṣàlẹ̀ wà all right ẹ̀ wà okay. Owó fà mí ló ń jẹ, ó ní mo ti jẹun. Owó fà mí mú mu, ó ní mo ti mú jẹ, má bínú, kí ló tún kù? Kí ni nǹkan tó wọ́n fà mí ọgbọ́n? Gbogbo eléyìí tá tẹ̀ ń gbé súnmọ́ yín pé kẹ̀tì ẹ̀ wo bẹ́ẹ̀ kàn ń gbójú ẹ̀ ń dọwọ́rú ẹ̀ tí ẹ̀ ṣé. Ṣé gbogbo eléyìí náà wà nù offering? Yes, no. Ṣé orí èmi tó ń wo èmi gan normal? Ṣé wo ń ṣe wo ẹ̀ bóyá ń gbé súnmọ́ mi, èmi náà rí ẹ̀. Ẹ̀rù ẹ̀ ń bà mí. Bọ́lá jẹ́ set up nǹkan ìwà àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ti set me up. Èmi ò ṣe o. Mi ṣe máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn, mi ò ṣọmọ bẹ́ẹ̀ yẹn pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ò já rárá náà. Máa ṣe set up pẹ̀lú mi máa ṣe set up pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn náà. Ṣé gbogbo eléyìí tí yàn fẹ́? Ẹ wo ìrọ̀rùn ló bá dé o. This morning, lèmi náà máa láìkì. Mo dáwà láti jọ ẹ̀. Ẹ̀yin lẹ ń jọwọ́ rú ẹ̀yin lẹ ṣe normal pẹ̀lú mi. Kí n fìlà tó báyìí. Àtò mi nílò tọ́. Ó tọ́ ni o. Wọ́n mọ̀. Room is in I can be by my room. So it's fine.
gbogbo orí burúkú tó ń ṣe láti àwọn fúnbọ̀rọ̀ tó ń sọ ó pè ní gbogbo ẹni mò ń gbọ́ kò ní jà fún ẹ. ṣe bẹ́ẹ̀ gbélé. kò ní jà fún ẹ gbélé fún mi kò ní jà fún ẹ èmi gbọ́ kò ní jà fún tó ń ṣe láti àwọn fúnbọ̀rọ̀ tó ń sọ ó pè ní gbogbo ẹni mò ń gbọ́ kò ní jà fún ẹ kò ní jà fún ẹ gbélé fún mi ẹ wo nínú ọ lè yà ní jà ọmọ bẹ́ẹ̀ máa kò ní jà fún ẹ ó lọ nínú ẹ wo nínú ó nínú ọ lè lọ ó nínú níbo ló lọ máa jà kò ní jà fún ẹ. Ìyẹn pupa máa ní pupa. Ṣé wo nínú ìwọ tún sọ̀rọ̀? Ó nínú ó lè lọ ó nínú kò ní jà fún ẹ. Ọ̀pọ̀ kúrò nípa ẹni sínú jẹ́ kí n dárò wíwá ọ̀yà. Ọ̀pọ̀ kúrò nípa ẹni sínú jẹ́ kí n dárò wíwá ọ̀yà. Orí burúkú ẹ̀ lọ. Yèrè. Ṣé wo ní láti bẹ̀rẹ̀ sí ní ṣé wo nínú tí orí burúkú ẹ̀ máa lọ. Ó ga o. Yèrè. Ṣé wo a ní láti bẹ̀rẹ̀ sí ní sọ́dà bó ṣe kó ṣe ẹ̀ lẹ́yìn. Tóbi ṣé ni. Ó ga o. Ìwọ ń ṣe blébléblé. Ṣé bí boyfriend ẹ ò tí fọwọ́ kàn? Kí ni kémi wá sọ? Tóbi ṣé ni. Èmi tó jẹ́ pé débọ̀ tèmi ó ti wọlé ó ti jáde. Ìwọ ń ṣe blébléblé. Ṣé bí boyfriend ẹ ò tí fọwọ́ kàn? Wèrè náà ni bọ̀dá débọ̀ yẹn. Tóbi ṣé wọn ni àwọn náà máa. Ó ti wọlé ó ti jáde. Ó ti yọ bá ń bá ru ọmọ burúkú yẹn sùn. Ó fíìmù pé bọ̀dá débọ̀ máa ti lárùn báyìí. Babe, mo fíìmù pé yẹ kó lọ fún medical check-up. Advice ni. So about it? Do you like the place? Yeah, it's not bad. Ẹ ṣé gan. Ẹ ṣé àná mo dúpẹ́. It's fine, it's okay. But in company, money mo máa bí ẹ ti bá ti wá wọ̀ ẹ́ sẹ́yìn, you know. I just want to know ibi tí mo bá ẹ lánàá yẹn. Kí ló gbé ẹ débẹ̀ ẹ̀ mọ́, especially at the time of the day. Ó ń bá fún mi, so he said I was gonna ask you. Yeah, long story, Manny. I have all the time in the world, so tell me about it. Ẹ má jẹ́ kí n bother yín pẹ̀lú problem life tètè mi. Ẹ ṣé mo dúpẹ́, I really appreciate your help. Ọlọ́run mama tún ti nínú ṣe àwọn ọmọ yá màrá lánàá. Ó ṣe àdúrà tó gbà. Well, Diola, I don't wanna act smart, but èmi tí mo bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ẹ̀, only reason tí mo ṣe bẹ̀rẹ̀. And that's because I want to have an idea what you're going through. You know, a problem I have shared is a problem I have solved. So, just don't miss her. Talk to me. Èmi àtàwọn ọ̀rẹ́ mi la ní little misunderstanding tó wá fi di pé wọ́n lé mi jáde. Ọ̀rẹ́ ní misunderstanding. Kò yé mi because èmi àtàwọn ọ̀rẹ́ mi máa ń ní misunderstanding. Mi ìdẹ̀ torí ẹ̀ lé kan náà jáde ọ̀kan lé mi jáde. You don't understand? There's more to it. That's what I'm not doing. Mo tó wà nílé ẹ̀kọ́ kan ni mo fẹ́ kí o ṣàlàyé fún mi. Ìkan lára àwọn ọ̀rẹ́ mi ló ká mi pẹ̀lú boyfriend ẹ̀. So ó dẹ̀ dìjà. Okay. Let me tell you the story of my life. Diola, Èkó tó ń lọ Èkó ṣọmọ jẹ́jẹ́ o. Ọlọ́run á dẹ̀ máa wà pẹ̀lú ẹ o. Àbúrò mi, ojú ti sáré rẹ̀ àbí? Má wọ̀ everything máa dà. Ṣùgbọ́n kó ba lè dá náà ni mo ṣe wá mọ́. So ìgbà tí mo ti máa ń wá sádùúgbò èmi ò láìka àdúgbò yín. Ọmọ ò lè dàgbà sí ìbà Èkó gbọ́n. Ó máa yàyàkúyà ni. Èkó tó ń lọ yìí náà kó ba lè dá ni. Ṣùgbọ́n fọkàn ara ẹ balẹ̀, kò sí nǹkan kan tó máa ṣọmọ ẹ. Ti gbọ́. Kò sí wàhálà, ó máa wà pẹ̀lú yín. Tí ká ètò máa lọlẹ̀ tí ṣú ni wọ́n máa pè é, òun náà á dẹ̀ máa pè é, ṣùgbọ́n. Dá, wọ́n lè wí bẹ́ẹ̀. Ìyàwó wọn dẹ̀ nice sí mi gan-an. Everybody nílé wọn nice sí mi. Wọ́n gba GCA fún mi. Kò pẹ́, wọ́n bá mi get ibi kan tí màá ti máa ṣe coaching ká tó bẹ̀rẹ̀ exam. Ibi coaching class yẹn ni mo ti pàdé ọmọkùnrin kan. Tàjọ máa ń kàwé. Ó máa ń kọ́ mi láwọn nǹkan tí kò bá yé mi.
àìpẹ́ ó dẹnu ìfẹ́ kọ mí a ṣe bẹ̀rẹ̀ sí fẹ́ra wa ni. ló tún ní kẹwàá kan gbọ́n yé. ayélé o ayélé o sẹ́ni mara kẹfàdó. ayélé o ayélé o sẹ́yìnmọ́ dídùn fún ni lórúkọmọdìyẹ. wọ́n fẹ́ kó dìdì erin lọ́wọ́ ẹni. wọ́n fún ni lábẹ́ tí ajá. wọ́n fẹ́ kó dìdì adé lọ́wọ́ ẹni. ayélé o ayélé o. hey dúníà. ayélé o ayélé o. Kórí má fi wá fáyé mú, ká má fi ra wá fáyé mú, torí kìràkìtà kìràkìtà àwa kò jọ àwọn kan lójú, ó ń bá wọn kan nínú. Kálámọ̀ tí ó dùnnú, sóńtòun dùn máa wà nínú, kórí gbani lọ́wọ́ rú wọn. Àwọn kan wá ẹni lásán ni wọ́n lójú ayé, ṣùgbọ́n láyé ibì kan àgbà ni wọ́n. Kọ́lọ́run má jẹ́ aṣẹ́rú wọn, ká má lọ fẹnu kọ níwájú wọn. Èdùmàrè dábọ̀ Èdùmàrè dákun o Èdùmàrè dákun o. Chai torí ayé le wọ́n lè sọ ọlọ́mọ dàgbà. Bí mo ṣe lóyún nìyẹn nígbà tí mo sọ ẹ̀rù bà kò mọ nǹkan tó máa ṣe èmi náà mi ò mọ nǹkan tí mo máa ṣe nígbà tó dẹ̀ jẹ́ pé àwọn parent ẹ̀ ṣì ń bọ́ òun náà ó ṣe sá lọ. Diola. Sá. Ẹ ká sọ. Ògbọ́n mi ń pè ẹ́ láti ẹ̀kan láti ojú wíńdò ọ̀dọ̀ mi bẹ̀. Ara sọ. O gbọ́? Àbò dáhùn. Ìbọn ni. O gbọ́ ni. Kí ló ṣe ẹ́? Kò sí nǹkan kan. Mo fẹ́ gé ìkànnà ẹ̀ ló blade náà. Kí ló ṣe lójú? O dòróró sójú ni. O gẹ́ nǹkan tí mò ń sọ. Mo ti bẹ̀ sọ ni pé bóyá o gbé ojú sókè òróró tó fi ń sebẹ̀ bóyá o dá sẹ́yìn ojú ẹ̀ wá fi ń shine dáadáa tó dẹ̀ ń glitter. Rárá sá. Ẹ̀yin ojú ẹ̀ ò dá nǹkan kan sí. O ti lóyún. Èmi ò lóyún o mi lóyún rárá o. Ìwọ ò lóyún èmi mo ní àbí? Diola ò lóyún. Mo ń parọ́ mọ́ ènìyàn àbí? O kí lọ sọ fáwọn èèyàn àbí? Ṣé kí lọ sọ fáwọn èèyàn pé o ti lóyún àbí? Kí n jọ. Báwo ló ṣe jẹ́ ta ló fún ẹ lóyún? Èmi náà mọ̀ láti bí oṣù bíi márùn-ún. Bí oṣù méjì bí 2 months báyìí ni mi ti rí nǹkan oṣù. Ó rí pé èèyàn burúkú ni ẹ. Ó rí pé aláìdá èèyàn òun ló jẹ́. Àìmọye àwọn èèyàn òun ló ní nǹkan gidi lọ́kàn tó ń rò tó jẹ́ nǹkan dáadáa nípa ẹ̀. Ìbájọ́mọ̀ ẹ̀ ni mo ṣe nǹkan báyìí fún. Ìbájẹ́mi àtọmọ ẹ̀ lájọ ṣe nǹkan yìí. Ó nìyẹn sìn ó fi oyún yìí ó fi bà gbogbo ẹ̀ jẹ́. Pàápàá jùlọ àwọn èèyàn tí wọ́n gba ẹ̀ sọ́dọ̀ tí wọ́n ní kó wá ṣe àwọn papers ẹ̀ kó wá tún ṣe ń bì. Ó ní kí n gbóhùn wálẹ̀. Tí n bá gbóhùn yìí wálẹ̀ ohun tó wà níkùn ò ní gbọ́rọ̀ ẹ̀ wálẹ̀ ọdún oṣù 4 pẹ́ jù. Ṣé òfúra rẹ̀ máa gbé wálẹ̀ gbogbo ayé kọ́ ló máa padà rí. Ó wá bà wọ́n lójú jẹ́ ìsìn. Ibo ni kò fojú sí? Ṣé ò san wọ́n lóore nìyẹn? Àbí kàkọ́ ló ṣe fún wọn? Kí ló wá fẹ́ ṣe ń sìn pẹ̀lú oyún yìí? Èmi ti ẹ̀ rò bóyá kí n sá lọ kí n lọ bí. Èèyàn burúkú ńlá nìyẹn. Èèyàn burúkú kékeré ó ní mo pè é tẹ́lẹ̀. Èèyàn burúkú gbàǹgbà ó ní ẹ́ kó sá lọ kó máa wọ́ ẹ káàkiri. Wà wá bímọ yìí sìn wà tún ṣèkà fún rẹ. Ta ló fẹ́ bẹ tọ́mọ? Ibo ló fẹ́ bímọ yìí sí? Wà wá jìyà fòdìdí ọdún bíi 5 6 tọ́mọ yìí máa fi gbọ́njú. Ó bàrìn àjò ayé ara ẹ̀ jẹ́ nìyẹn. Kí ló dé tó yọ gbogbo rádàràdà tó wà nípìn ẹ̀ kúrò kó má bàa fi kékeré kó fi bàrìn àjò ẹ̀ jẹ́ fòdìdí ọdún 7 or 10. Ní ọ̀rọ̀ àná òṣì. A máa bá wọn sọ wọn ní gbọ́ gẹ́rẹ́jẹ́ kiri. Èmi ṣáà mọ nǹkan tí màá ṣe fún ẹ o láti fi help life ẹ. Máa wá nǹkan kan tí ò ní dẹ́ ẹ láàmú tí wàá kàn lò tí gbogbo ara ẹ máa wálẹ̀ pẹ̀sẹ̀. Ìṣàrú àwọn tí wọ́n máa ń lò tó fi ń ba oyún jẹ́
tó máa fẹ́ ta ayé èèyàn lò bá ti fún ẹ báwo tiẹ̀ dímọ̀ kò yún ti kúrò lára ẹ̀ á kàn dàbẹ̀ ní pé òun ṣe menstruation ni ó ti tán. ṣó fara mọ́ pé kí bẹ́ẹ̀ wá nǹkan tí ò ní dẹ̀ láàmú tó ò ní pa ẹ́ tó máa ṣe wọ́ọ́rọ́wọ́ àbó ti jẹ́ kọ́mọ̀ tẹ́lẹ̀ máa lọ. Diola wá. Diola ṣé ń gbà tí olóyún tó ní náà ní díẹ̀ tóbi sí ni àbí òwò nǹkan kan báyìí ni. ìdí ẹ̀ lura wọn ni mo rí lọ ó lura ṣé òwò nǹkan kan ni. má rí ilé lẹ́tà sá. wèrè kò fẹ́ bá plan jẹ́ mo ti ronú pé ọjọ́ kan máa wà tó dẹ̀ fẹ́ fi nǹkan kékeré ó fẹ́ fi bàjọ́ lọ lóyún wèrè máa mọ bí mo máa yọ oyún yẹn máa yọ dànù ni èmi àti àjọ máa wà ọdún méje máa tán ẹ̀ àyè ń ṣe ara wọ ìdí yẹn lè lọ tóbi wá ṣá rárá sà láàrin ìṣẹ́jú kan ìdí yẹn dẹ̀ gbọ̀n kí n máa wọṣọ kó má wàá wọṣọ tí ìdílé ń gbọ̀n báyìí pẹ̀lú aṣọ ní akọrin ayọ̀. Allah akbar bàbá yìí tẹ̀sẹ̀ yìí pọ̀. kò yé mi. ó pọ̀ ẹ torí ìgbádùn ara yín ẹ bòdì ìdílé jẹ́ báyé jẹ́ nǹkan méjì lẹ bàjẹ́ yìí ọmọ tí ń bọ̀ ẹ̀ sẹ́rí ẹ̀ padà ẹ̀jú wà eléyìí gan lọ́tọ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni bí àìsàn bí kùtì láti àwọn ọmọ tí ń bọ̀ kí lè pa wọn fún èyí ò ń bẹ́ẹ̀ bá mú dé bá mú ẹlẹ́ẹ̀kejì ìyá tẹ ṣẹ́yún fún gan òun ipò tó ń gan wà ipò tí ò dání kò lè bímọ mọ́ òun náà ń bẹ lórí àdánwò báyìí èyí ò náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó lẹ ti fẹ́ yàn ẹ̀ṣẹ̀ ńlá lélẹ́yìí o tilka darul akhirah naj'aluha lilladhina la yuriduna uluwan fil ardi wala fasada wal akibatu lil muttaqin ẹ̀rọ tó wá parí sí báyìí ilé ni òtò yìí o ẹ̀rọ bó ti rí. ẹ bá bẹ lọ èmi ni mo fa gbogbo ìṣòro ní ayé mi ẹjọ́ ẹ bá. ọlọ́run bá nìkan ló bá láforíjì o nítorí pé Al-Qur'an sọ fún wa pé wà má yà mọ́lì sùúrà a ò yẹ sílímù nafsahu bẹ́ẹ̀ bá ṣàìdá tó ń ṣe tí ò dáa tó ṣàbòsí fúnra rẹ̀ summa yastaghfirullah tó wá tọrọ àforíjì ọlọ́run ṣàdéhùn pé yajidullaha ghafuran rahima àbọ̀ ọlọ́run lẹ́yìn tó foríjì wa kò sí tó kù táwọn ṣe jọ́ kẹmọ wá foríjì lọ́jọ́ ọlọ́run ni o innallaha ghafurur rahim ẹ kún fàdúrà ẹ kún fún sàrà àti mọbi tọrọ ti wọ́ wá báyìí kò sí wàhálà mọ́ ibẹ̀ ládájú kọ ọlọ́run kò foríjì wa o àmín ẹ dákun ẹ o ẹ dẹ́kun ẹ o tábàáyé ti fúra ní kò bá pàdé jù báyìí lọ àmọ́ ọlọ́mọ náà ni wọ́n ń kú yìí lórí ẹ̀ṣẹ̀ tí yín ẹ ò bí lè ṣe rí. ẹ bá bẹ lọ ẹ bá bẹ lọ Ọlọ́run foríjì wa. àmín àmín. ọlá nàbí wa Muhammad ọlá la hawla wàlá quwwata illa billahi láàrin àṣẹ. kí olúwa kí ó gbọ́ ohun ẹ̀bẹ̀ wa ṣe rí arábìnrin ẹ ti rin àwọn ìrìn àjò kan tí ó ti lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí arákùnrin mi ṣe sọ fún wa. ṣùgbọ́n aláàánú lọ́lọ́run ó dẹ̀ jẹ́ ká mọ̀ nínú ìwé mímọ́ pé nígbàkigbà tí ẹlẹ́ṣẹ̀ bá ti ronúpìwàdà tí ó dẹ̀ ṣetán láti kọ àìṣedéédé ẹ̀ sílẹ̀ ohun Ọlọ́run ṣetán ní àánú òun láti dáríjì. èmi á wá rọ̀ yín gẹ́gẹ́ bí àlàyé tẹ̀ ṣe tí ẹ bá lè bá Ọlọ́run rìnrìn àjò pẹ̀lú àwẹ̀ àti àdúrà fún ọjọ́ 3 àdúrà tí mò ń sọ ẹ fi àwẹ̀ àti àdúrà ẹ fi bá Ọlọ́run rìn ẹ tọrọ fún ẹ̀mí àánú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ẹ lè ra àánú gbà tí ẹ bá ti lè ṣe léyìí tó Ọlọ́run mi ò ń ṣe Ọlọ́run ọ̀dájú. kò sí tẹ ní kí n ṣe tí mi ò ní ṣe mo ti ṣetán láti ṣe gbogbo nǹkan tọ́lọ́run fẹ́. ẹ̀yin ti ṣetán láti ṣe nǹkan tọ́lọ́run bá ní kẹ́ ṣe. Praise the Lord. Praise the Lord. ẹ ṣe wá rè nígbà tẹ́ ti ṣetán yìí tí ẹ bá ti ṣetán bẹ́ẹ̀ ṣe sọ yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láìpẹ́ àwa náà máa wà nínú ilé Olúwa ń bí
a máa fi àdúrà jagun fún yín. Ẹ dìde, ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa Ọlọ́run àánú. Kórí má fi wá fáyé mú, ká má fi ra wá fáyé mú, torí kìràkìtà àwa kò jọ àwọn kan lójú. Báwo la wá ti fẹ́ ọ̀tọ̀ onígun rẹ̀? Ẹ jẹ́ gbé wọn àdúrà sókè, ẹ jẹ́ gbé àdúrà fún arábìnrin wa yìí kí Olúwa kí ó dárí ẹ̀ṣẹ̀ jì nítorí kó sọ fún wa ní ìwé mímọ́ ó ní pé tí àwa bá ṣetán láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa òun á ṣe kíni òun á dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Ẹ jẹ́ gbé àdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ fún arábìnrin ó jẹ́ gbé àdúrà ẹgbẹ́ sókè. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, Ọlọ́run àgbáláyé o. Bàbá Bíbélì wípé kó o bá sàmì ẹ̀ṣẹ̀ oníta ní òwà dúró. Ọlọ́run mo bẹ̀bẹ̀ Olúwa dáríjì, Olúwa dáríjì arábìnrin rẹ̀, dáríjì arábìnrin rẹ̀, Olúwa dáríjì. Àmín, àmín. Orúkọ Jésù. Olúwa dáríjì. Ní orúkọ Jésù Kristi. Olúwa dáríjì. Olúwa wa. Àmín. 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 Ẹ wá gbóhùn àdúrà sókè. Ẹ sọ fún Ọlọ́run. Arábìnrin, ṣe rí ibi tí a dé yìí. Ọlọ́run ti wà ní àná wa. Ó ti ń fi àwọn agbára ẹ̀wọ̀n. Ẹ sọ fún Ọlọ́run mẹ́mí yín pé ohun tí ayé ti rò pé kò lè ṣe é ṣe nínú ayé mi. Ohun tí ayé ti rò pé òpin ti dé sí nínú ayé mi. Ohun tí ayé ti rò yín pé mi ò lè ṣe mọ́. Ọlọ́run sọ pé òun ti ṣetán báyìí láti ṣíjú àdúgbò yìí. Arábìnrin, ẹ bá ṣeré níwájú Ọlọ́run wákàtí àwa yìí. Ó yẹ ẹgbẹ́ ohun àdúrà sókè ní ẹ̀mẹ́ta. Ẹ pe Ọlọ́run Joseph Ayọ̀délé Babalọ́lá lẹ́ẹ̀mẹ́ta. Ẹ pe orúkọ Jésù ní ẹ̀mẹ́ta. Ẹ pe Ọlọ́run tó dá mi sáyé o. Ẹni kó ṣíjú àdúgbò mi ohun táyé ti rò pé kò lè ṣe é ṣe mọ́ kó ṣẹlẹ̀ láyé mi. Ó yá àdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọlọ́run Joseph Ayọ̀ Babalọ́lá. Bí kàtà ẹ̀. Ayélé o, ayélé o, Lẹ́dùmarè. Ayélé o, ayélé o, máa jẹ́ kó sí pápẹ́ àyè. Wọ́n fún ni lórúkọ mọ́díyẹ, wọ́n fẹ́ gbòdìdì erin lọ́wọ́ ẹni. Wọ́n fún ni lábẹ́ tí ajá, wọ́n fẹ́ gbòdìdì adé lọ́wọ́ ẹni. Ayélé o, ayélé o, ayélé o, ayélé o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé gbà ká má ṣẹni tí ò yẹ o. Ọ̀pọ̀ aláǹgbá dàkúndélẹ̀ àwòrán tínú ń ro nínú gbogbo wọn. Òrékelẹ́ wà rọra ṣe no be everybody you go fit fight o. Jẹ́jẹ́ o, jẹ́jẹ́ o, jẹ́jẹ́ o, jẹ́jẹ́ o, já alábẹ́lá abúnibí ẹni ńlá yìí. Egungun alẹ́ koko tó bá ti débi ìjà. Ọkọ ò gbádùn rẹ̀ nílé, ọmọ ò